Like tomorrow will never come. I'ma crawl in the streets, I'll be giving them hits, cause that is what they want. All the boys in town, they'll be saying that she the one. But the girls around, they'll be far from behind, because no shit ain't in front. Multi-jam, multi-sham, multi-move, where I'll be for them start to cast. Multi-jam, multi-sham, multi-move, where I'll be for them start to cast, yeah. Ile Oge, oh, oh. Ile Oge, yeah. Oh, sharp, bro, bro, do lenu, oh, Ile Oge, oh, sharp, blem, blem, oh, do leti, Ile Oge, oh, ta, yeri, yeri, oh, ta, yeri, yeri, Ile Oge, oh, singa konju, oh, singa konju, Ile Oge, oh, yeah, once more, be me going, yeah, oh, yeah, yeah, I am your, you're a sim, your, it's just sim, your, or from your, you are a glory, ever back, come me, oh, me la show me a wow, I put here in me motole, you let over me, oh, the leo, oh, let go back, sharp, bro, bro, do lenu, oh, nene, Ile Oge, oh, sharp, blem, blem, oh, do leti, Ile Oge, oh, ta, yeri, yeri, oh, si, ba, 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 oh, Ile Oge, oh, singa konju, oh, singa konju, Ile Oge, oh, sharp, bro, bro, Ile Oge, oh, oh, yeah, whoa. Gbogbo wa la mọ̀ ìdí tí a ṣe wà níbí báyìí. Ṣùgbọ́n fún àǹfààní àwọn tí kò mọ̀ ìdí tí a ṣe wà níbí báyìí, mo fẹ́ fi àkókò yìí sọ fún yín wípé ètò ìdìbò la wá ṣe níbí. Thank you, my co-coordinator. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ipò ààrẹ kì í ṣe ipò tí a lè fi ẹnikẹ́ni sí, àfi ẹni tí a bá fi ìbò yàn. Nítorí náà, kí àwọn presidential aspirant wa kí wọ́n jáde kí wọ́n fi ara wọn lé. Ẹ jẹ́ kí àwọn olùdíje tí a fẹ́ di ìbò yàn fún ipò ààrẹ, ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ wá síta. And tó bá dẹ̀ ṣe ń bọ̀ wá síta, ẹ jẹ́ ká máa fi àtẹ́wọ́ ká máa fi yẹ́ wọn sí. Thank you. Nice baby. Orúkọ mi ni Chinaza Uzo. Mo jẹ́ kan nínú olùdíje ipò ààrẹ fún Ile Oge yìí. Thank you. Hello everyone. Hi. Orúkọ mi ni Maureen Omorigbe. Mo fẹ́ contest fún president Ile Oge tawa yìí. I'm the candidate for the people, by the people, and for the people. Tí ẹ bá dẹ̀ vote for me, ma change life gbogbo yín. Ẹ ṣé. Well, ẹ̀yin méjèèjì tí ẹ fẹ́ contest fún president ní ìlú ilé yìí ni. Ṣùgbọ́n kí a tó Ẹ̀rọ. correct ẹ fúnra mi. Ṣùgbọ́n kí a tó pinnu láti dìbò fún yín, ẹ jẹ́ kí a rí ìpinnu rere tí ẹ ní láti ṣe fún àwọn ẹni tí ẹ fẹ́ jọba lé lórí. That is to say, your manifesto. Kí ni àwọn plans yín fún àwọn ará ìlú? You know, what does the future hold for them? A fẹ́ mọ èròǹgbà yín. Ẹ jẹ́ kí a fún àwọn méjèèjì láyè láti lọ ro àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe. Benefit fún àwọn tí ó fẹ́ dìbò yàn wọ́n tí wọ́n máa jẹ látara wọn.
ṣé mo mọ̀ pé mo wà incredible, mo wà gentle? No. Báwo máa ṣe pé mo wà gentle? Ṣé mo gentle? No. Ẹ̀yin èèyàn mi, as you people all, I am fit. Kò tí yẹ kí n campaign. Ṣórí òpè ní kò tí yẹ kí n sọ nìyẹn. No. Ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nínú ilé yìí tẹ́ bá need assistant, èmi ni. Tẹ́ bá fẹ́ yáwó, èmi ni. Ṣé yẹ kí n sọ dáadáa ìpè ṣé yẹ kí n fẹ́ yáwó? Ọmọ get me? No. Ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo nífẹ̀ẹ́ gbogbo yín ju ara mi lọ. Mo lè gbé orí mi báyìí. No way. Kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ kí n má lọ fọ́kọ. Kó má lọ, ṣé pé ọmọ Maureen ti ń sàsí mi o? Kó má lọ get me, kó má lọ get me. All right. Ẹ̀yin èèyàn mi, mo máa ra mọ́tò fún yín. Mo máa... Are you kidding me? Ṣé mi lè ra mọ́tò fẹ́ anybody? Mo lè náwó mi fẹ́ anybody. Kò lè work. Ẹ̀yin èèyàn mi, as you all know me, mo wà very, very open-minded. Tẹ́ bá gbọ́rọ̀ wá, mo máa listen. Unlike girl yìí. Olóṣòyìn girl yìí. Dẹ̀ lówó máa náwó. No. Olóṣòyìn girl yìí ṣàṣojú ẹ̀ báyìí. Kí ọmọ gẹ́gẹ́ ẹ̀ náà. Ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí olùdíje ipò ààrẹ tó nífẹ̀ẹ́ gbogbo èèyàn láì ṣara ti ẹnìkan, mo mọ gbogbo nǹkan tí a fẹ́, mo dẹ̀ máa ṣiṣẹ́ lé lórí. As a political scientist tó mọ nǹkan tó ń ṣe, mo máa ṣiṣẹ́ lórí bí ìfẹ́ ṣe máa jọba nulẹ̀ yìí. Ìfẹ́ ṣe dandan. Secondly, èmi ò ní fún yín lẹ́jàjẹ lásán. Ó dáná bí ó tiẹ̀ ju ẹja kíká wọ́n ṣe fún wa ná. Ó ti èyí ká mú owó ẹja tó ń sọ ná. Can you please continue? Èmi ò ní fún yín lẹ́jà lásán. Mo máa kọ́ yín bí ẹ ṣe máa pẹja. That is how to make money. Tí ẹ dẹ̀ ní lack anything, tí ẹ bá dìbò fún mi, mo máa make sure pé ìdẹ̀ra bá gbogbo wa nulẹ̀ yìí. And I will keep to my words. Thank you. Okay. Ẹ kú àtàárọ̀. Ẹ kú ìjókòó. Èmi ò ní gbà yín lákòókò púpọ̀ because tá bá ti ń sọ̀rọ̀ jù irọ́ ló wà ńbẹ̀. Ojú òun dẹ̀ ló mọbẹ̀ tó nírú. Ẹnu òun ló mọbẹ̀ tó níyọ̀. Bí opponent mi ṣe wà yìí, political scientist òun ni. Ó mọ bó ṣe ń ṣe ọ̀rọ̀ olóṣèlú dé, bó ṣe ń parọ́, ó mọ gbogbo ẹ̀ ń ṣe. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí, hospitality and hotel management ni mo read. Mi ò ní promise yín ní nǹkan tó pọ̀ o, but mo promise yín pé I will bring fun to this house. Ó dẹ̀ máa make sure pé ẹ wà bored ẹ máa fi kúrò nínú ilé. Kò tún wá tán síbẹ̀ o. Ẹ mọ̀ pé jáde ni mi, ìgboro ni mi bí mo ṣe wà yìí. Mo ní àwọn contact, mo ní àwọn G-boy, mo ní àwọn èèyàn tó yẹ pé wọ́n ní owó lọ́wọ́. Màá connect yín. Tẹ́ bá ní ìdíṣẹ́ wọn bá yín wáṣẹ́, tẹ́ bá fẹ́ travel, wọ́n ṣe so many things fún yín. Plans tèmi ní nìyẹn. Gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ gbé fún wa láti bá yín conduct election yìí, a máa conduct ẹ̀ fún 5 days. But nínú 5 days yẹn, a máa fún àwọn instance méjì ní 4 days láti ṣe a little bit of ìpolongo bíi campaign láàrin ara yín. So tó bá di the 5th day, a máa conduct election yìí. So are we okay with that? Yes. Thank you very much. Any nice day. Thank you. So, all right. Wow. Ìkan ló dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tó bá lọ. Ọkọ̀ tí ó bá yéèyàn ṣe béèyàn máa ń béèrè ni. Èèyàn lòun ní fún wa lẹ́jà jẹ. Ṣáà ní béèrè pé kó ṣàlàyé ẹ̀ ni. Wọ́n mú ẹ láti bí oúnjẹ. Àwọn tó lóògùn wà láyé o. Èèyàn ló dorí kòdò. Àárọ̀ ni ní àjẹ́. Bàbá, kí ló ṣẹlẹ̀? Nǹkan kan ṣẹlẹ̀. Eré ni èmi ń ṣe lọ ń tèmi nù. Eré ni yíyà abẹ́ ẹ̀ ṣe eré. Bàbá, irú eré wo nìyẹn? Anyway, ọ̀rọ̀ yín ti yé mi. Àwọn Yorùbá ní kò kí n tán lára wèrè. Kó wọ́n máa ṣe yíyà lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú eléyìí tẹ́ ṣe. Máa gbọ́ rẹ̀ mi. Eré ni mò ń ṣe. Yìí sí èrè rí.
tí n bá ṣe èrè ṣé ní mọ̀ ní káti ẹ̀wà lèmi ò mọ̀ àwa nílé nìkan nú ẹbí tẹnu ẹ̀ gbọ́rọ̀ yóò ti pàtàn fún lùwẹ̀ ọmọ gbọ́dún méje ló ń ṣe rẹ̀ ọ̀dọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ la gbé ọ lọ ìsìgbọ́nù tàn rí. bàbá eré ni yíyà. eré ni ìyá sáwàǹdé ìyá sáwàǹdé ìyá sáwàǹdé. ọ̀rẹ́ virus ni o má jẹ́ kó wà. wọ́n lérè ní yíyà. ó ti yẹ kó. ẹ dákun ẹ mọ̀ wá jẹ ká fi yíyà bá ọ̀rọ̀. mo mọ̀ fẹ́ béèrè ìbéèrè kan. ìbéèrè ṣé kìí ṣàǹṣe nǹkan tó le rárá. kò lè o nǹkan tí ò yé mi mo kàn fẹ́ béèrè. no problem ẹ feel free láti béèrè. ẹ dákun bí wọn bá fẹ́ dìbò nínú ìlú irú àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ àti dìbò. wọ́n bẹ̀rẹ̀ láti ọmọ ọdún méjìdínlógún ní 18 years wọ́n lè dìbò. mo ti wà mo ní 18 méjì nù. 18 times 2 or times 3. ìlà mi lẹ̀ ń ka 2 ni o kò ì pé mẹ́ta. ẹ ti dàgbà nìyẹn o. irọ́ ìdàgbà tó rí ìtẹ̀sán I'm a young boy. ẹ dákun nígbà tó ti jọ mọ 18 years lọ́lẹ́tọ̀ọ́ àti dìbò bẹ́ẹ̀mi náà sì wà ẹ́ sìn mo lẹ́tọ̀ọ́ àti dìbò báyìí. Why not? Ẹ ní right láti dìbò nítorí ìbò ẹni lágbára ẹni. That is your vote is your power. Ó ti dà torí mo rí pẹ́yìn ní jẹ̀gá ní tẹ́ wá dìbò nílé oge. Bàbá INEC. Ẹ̀yin ní INEC báyìí tẹ́ wá ṣe ètò ìdìbò nílé oge. Mo wá fẹ́ bẹ̀ kẹ́ dákun. Ṣé rí ìdìbò tí ń bọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ gbà mí sí i. Ṣé mọ̀ pé tèmi náà bá dìbò fẹ́ni tó wù mí tó bá di pọ̀ wọlé tán dáadáa tí bá ń ṣe yọ kàn mí wọ́n ti wà mú mi dáadáa mú mi èèyàn rẹ̀ nù wọn mo sì mọ̀ èèyàn bí àmọ́ ní tó jẹ́ èèyàn rẹ̀ nǹkan dìbò fún ni tó bá ti wọlé tán yóò lè ṣe lé láǹfààní ilé oge ó lè máa dùn sí i mo fẹ́ kẹ́ ẹ wá kọ̀ǹkúrúdù mi sí inú ẹni tí ó dìbò. Kémi náà dìbò kẹ́ gbà mí sí. Ká include yín. Ó kàwé. Bàbá yíyà yìí ọlọ́run kò fọ́n ní tẹ́wà rẹ̀. Mr. Ayọ̀dá ẹ máa sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yín ti yé wa ààrò bẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n bẹ́ẹ̀ sọ fún wa yìí ó ti yé wa máa wá nǹkan ṣe sí. Ẹ gbà mí ẹ máa gbọ́rọ̀ ìlẹ́nu kọ́fà kí ló dé tó òrò tèmi mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ yẹ ká ẹ ro tèmi sí. Ẹ máa wọlé ọmọ ẹ̀ tó dé fún chinaza. Ṣé mo pé lately mo ti rí pé tá bá ti ń sọ̀rọ̀ nínú kò ti wà carried away kó kàn máa wò ká máa bá ẹ sọ̀rọ̀ wá kàn máa wò bọ̀ bí ẹni pé ó gbọ́ nǹkan tá a sọ kí ló ń ṣe ẹ́. wàhálà ẹ̀kọ́ mi ò understand ọ̀rọ̀ yìí mi ì mọ̀ pé ọ̀rọ̀ election yìí mo wá di báyìí tó yẹ pé I no fit sleep mi ò lè sùn ọ̀rọ̀ yìí mo kàn ń rò ní àjà. ó lè sùn ṣé máa bẹ́ ka kùrì sí ìsomi lálálẹ́ kó máa mú sùn kí ló dogun ò lè sùn kí ló ṣẹlẹ̀. Àdìsá àríṣe làríkà àríkà ní bàbá ìrègùn ìwọ náà mo gbọ́ nǹkan tí mo máa ń ṣe everybody nínú ilé yìí ká fi tẹ̀gàn kún ká tún yóò tẹ̀gàn kúrò kò ń ṣe ìgbéraga I dey try for everybody mo máa ń contribute quarter mi fún everybody nínú ilé yìí as in kó tó yẹ kí n campaign yẹ kí n win ni owó tí wàá di pé mo máa canvas káàkiri I no understand but n fẹ́ pò as in I want you to vote for me as in trust me as in I will do much more. ṣé gbogbo nǹkan tó ń try láti sọ ó yé mi bó ṣe rọrọ tó wà lẹ ó dàbí ayò ọlọ́pọ́n ni ojú ọwọ́ náà fi máa ń bẹ̀rẹ̀ ṣé orí tó bá ti kọ́kọ́ kún odò ẹ̀yìn ọwọ́ náà máa fi parí ẹ̀. That is actually like the nature of the politics here, and you know. Adisa, I'm a transparent person. Transparency is my motto. Just trust me on this. As in, I am assuring you. Just vote for me. That is my Yes. Mo need support on this coming election, please. Ṣé torí tìyẹn ló ṣe wá wọ́ mi wá sí kọ́nà? Mi ìfẹ́ káwọn èèyàn máa ń kán kó tẹ́lẹ̀ àti ẹ̀sọ́ ni. Bó tó ní problem ìwọ ló máa wọlé. Nǹkan tó bá gbà báyìí, òun la máa fi fún. But as for me, I'm solidly behind you. Tí nǹkan kan ni mo máa wá ṣe. Mo máa invite àwọn politicians wá láti ta. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n ti ń rule already, tó ń rule state. Máa invite wọn wá sí.
Yo, má jẹ́ invite wọn. Torí tí má invite wọn, tó bá wá kọ́ wa ní nǹkan tí mo fẹ́ kàn kọ́ wa, àwọn opponent wọn máa gbọ́. Mi lè fẹ́ kọ́ gbọ́ anything. So máa mú ẹ lọ bá wọn. Wọ́n wá kọ́ wa ní nǹkan táwọn náà máa ń ṣe ní politics tó fi wà òkè. Wọ́n á kọ́ wa káwa náà lè mọ nǹkan táwọn máa ṣe. O de ṣọ́ọ̀bù máa work. Kí ló tí ò ní work? Ó máa work, ó máa yọrọ ẹ lẹ́nu. Àgọ́ ẹ ló máa dẹ́dí. Owó ló máa dàbí vice ni. Èmi ni mo máa dàbí vice àbí mi gangan ní vice. Owó ló máa dín vice ni. Ẹ ṣọ́. Ẹ ó ti wọlé. Bó tiẹ̀ dìbò. Bó ti wọlé. Bó tiẹ̀ dìbò. Ìwọ ló bá wọlé. Ọlá yín tí wọ́n bá ti ní kí n máa lọ, òun yìí kò sí nǹkan mọ́. Kò sí nǹkan kan. Òṣèlú bó ṣe máa ń bẹ̀rẹ̀ rèé. Tó bá ti di pọ́n ní ìdí yín báyìí, wọ́n lè bu yín sẹ́nu báyìí pé kẹwàá kan lá. Ẹ̀rín á máa bọ́ lẹ́nu wọn ìṣẹ́jú bí èèyàn gidi. Rẹ́rìn pàdé yín. Àmọ́ tó máa débẹ̀ tán, wọ́n á dọkọ síyàn ń gbà ní. Èmi Bobola ń tèmi o. Kò ṣọfẹ́ lórúkọ tèmi. Ẹni tó bá ti fẹ́ kí n dìbò fún un. Ó mú gan-an. Báyọ̀ wọ́n tó lẹ̀. Kò di bẹ́ẹ̀ lọ. Capiche? Chicken na. Bẹ́ẹ̀dì yóò ti wá rọ̀ báyìí. Àbí ká lò wẹ̀. Kò gbọ́dọ̀ waste. Àwọn ti lọlẹ̀. Bọ́lá ti rìn náà. Blem ó dùn létí ó gẹ́gẹ́. Ile Oge ó ta yẹ́rìyẹ́rì ó sì bárabàbà òwe. Ile Oge ó sùn dákanjú ó sùn dákanjú. Ile Oge I'm living my life, I'm drumming my life like I'm a call on the streets, I'm living them hits. Kí ló bẹ̀rẹ̀ rà pẹ̀lú? Noodles. Ó máa ṣe. Noodles. Èmi àgbègbè rẹ. Tí gbogbo lè bá wíwọ́ nìkan ló ní. Èmi ni wọ́n. Wọ́n kí mi láìkí bí máa pa ẹ́. Ọ̀rẹ́ mi máa ṣe. Àpò ṣàṣàmùrà ọ̀gbẹ́ni wo, àpò ẹ̀ ò ní gbẹ. Babes, má gbàgbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ o. Tójú bá yẹjú kó wọ́n máa yẹ o. Ṣé gbàgbé? Báwo ni? Kájọ wà ní. Mo láì sí lò. Noodles. Ọmọ ìgbìyànjú. Sweet. Báwo? Fẹ́rẹ̀ ṣe bisikíìtì. Gbà ṣe bisikíìtì. Ṣọ́rọ́ tí òfin òfin ní kó fẹ́ràn ìjọ yìí tó lówó. Òun ni. Anytime tí o bá ti lówó, òun ni kó wá sanwó fún mi. As a matter of fact, mo máa yọ 2,000 naira lórí ẹ̀. Ó dẹ̀ gbìyànjú. Ó ti di 2,000 lórí ọjà tó ń tà. Ṣùgbọ́n máa ṣe sanwó ṣá. Mi ìbá ní kí n fún ẹ for free but everything ti wọ́n even custom ó máa ń disturb èèyàn so 2,000 naira yẹn kò sí gain even just. Máa sanwó ṣá. Iṣẹ́ àwọn kí mo ti máa ń fún ẹ̀ kàn tẹ́lẹ̀. Yes na. Ó tọ́ ni ó fún mi ní ìrùn. Ó sì lò lẹ́ẹ̀kan bó tó fún mi. Human hair ni. Ó dé nice. Jẹ́ ẹ sọ fún 2,000 naira
tí mo fún ẹ yẹn tó bá yẹ bá fi change lórí ó mọ ara noodles tí wọ́n lọ rà yìí. Let me tell you something. Ẹni tó kúrò lọ. Why is it noodles of everything? Ó máa ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn ó ní olè kó máa jẹun jù everything kó máa jẹ everything àti bí èkúté inú ilé. Kò ṣe ra nǹkan fún ẹ bí gold or something orí mi perfume. You smell nice. You attract good things. Ó ti ẹ̀mí but máa padà sanwó ẹ̀. Anytime tó bá ti ní àwọn disturb you. Àwọn ìdùnnú àti Ṣọlá ta. Ìdìbò tí ń bọ̀ lọ́nà yìí ẹni tó jẹ́ èèyàn tèmi ní ojú ọ wọlé o kọ́ wọlé sọ báyìí táyà èèyàn ò lè bá ti wájú ẹnì kejì méjì ọba kọ́ wọlé báyìí èèyàn tèmi ṣàánú mi lẹ́dà. Àní Ọlọ́run. Mo gbọ́ gbogbo ìgbésẹ̀ ń ṣàdúrà àdúrà ní ọdún. Ṣẹ̀rí láàrin àwọn tó ń contest yẹn ta lè ń rò kó máa wẹ̀. Ẹ̀mọ́ gbà tí àkísà. Adiza. Mo ti rò pé àkódà àlùbọ́sà máa ń kó sí mi lẹ́nu okò yín Ọlọ́run lọ́mọ bó ti ṣe. Adiza tẹ́ ẹ bá pè dáadáa máa kó tẹ̀sùbà fún yín. Adiza. Adiza kò sẹ́ni tí ì ṣèyàn nínú wọn. Nígbà Sàláwá náà ní bó jẹ́ SDP lọ́ba wọlé bó sì ṣe NRC mọ́ faramọ́ méjèèjì ni àmọ́ ń gbòdélẹ̀ ló dìbò fún kan Ọlọ́run rínú ló fi ṣe dẹ́mọ́ mọ́ wà ló sì ń gbà náà. Ṣé rí bẹ́ẹ̀ mi sì wà yìí èmi ò dẹ́mọ́ fún yín o ẹnikẹ́ni tó jẹ́ pé tó bá ti wọlé ọ̀rọ̀ mi ò dayọ̀ gbogbo ń tá a fẹ́ ní ó ṣe òun ni mò ń ṣàdúrà fún kádùá tèmi wá lọ bẹ́lẹ̀ dá tiẹ̀ kó ṣiṣẹ́ pọ̀. Mo mọ̀ pé ẹ léèyàn tí èmi náà dẹ̀ léèyàn tèmi lọ ṣùgbọ́n láàrin èmi àti yín nìkan mi ní sẹ́fẹ̀ nìkankan èmi àti yín nìkan tá a lè fẹ́ kọ́ mi. Láàrin èmi àti kò sẹ́ńtọ̀ wọlé tí ó dá. Ó dá yín lójú. Bàjẹ́ kò sẹ́ni tèmi bọ̀ ṣe rí ojú la rí Ọlọ́run ló mọ̀ pé tẹ́ ẹ bá sínú mi báyìí nísìn ẹ rí i pé kò sẹ́ni tó wọlé tí ń faramọ́. Ó dá yín lójú dáadáa. Bàjẹ́ ọlọ́run ṣiṣẹ́ lójú. Ẹ̀yin náà wà. Ẹ má bínú láàrin èmi àtẹ̀yìn náà part 2 talẹ̀ yìí náà fẹ́ràn. Ẹni tẹ́ bá dìbò fún lèmi náà dìbò fún. Kò sí wàhálà ọ̀rọ̀ mi ti dayọ̀ ní ọ̀rọ̀ mi ti dayọ̀. Àrùn ń parọ́ kò tó tọ̀dọ̀ mi èmi ò wá mọ aago ẹ dákun sí mọ ọgọ náà ni wà ń dọ́gbọ́n lu èmi lẹ́nu gbọ́rọ̀ kí n wá jábọ́ máa wá sọ olúwa ẹ̀dọ̀ tátí bó o tí ì dé ẹni tí ń dìbò fún bẹnu mi bẹ́ẹ̀ sì lánàá mi ẹ̀ lè rí bẹ́ẹ̀ mọ̀ sọ kẹ́ ẹ là ń báyìí ẹ̀ lè rí ẹni tí ń dìbò fún àánú sí tí ó ṣẹlẹ̀ èmi tí ẹ dákun sí mọ ọgọ bẹ́ẹ̀ náà àdúró mi ti tó yìí kí n tó wá gọkùn tara mi nǹkan ń ṣe mí nù máa tún gọ láì kàwé wọn kọ́gbọ́n orí mi bàjẹ́ èmi wọn kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mì náà ò kàwé ò wọn kọ́gbọ́n orí mi wọn kọ́gbọ́n orí mi ìyàndá ò wọn kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mì náà ò kàwé ò ìwé làgbà ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá ẹ̀tìkẹ́ ìwé làgbà ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá ẹ̀tìkẹ́ ò wọn kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mì náà ò kàwé ò gbẹ́gbẹ́ jì ń gbàgbé. Ile Oge, oh, yeah. Whoa. Now, the election is about to start. Mo dẹ̀ fẹ́ fi dá gbogbo wa lójú wípé transparent